ìyàwó mi jáde láyé pẹ̀lú oyún ìbejì nínú. Wàhálà yìí dé, wàhálà yìí pọ̀. Àkọ́kọ́ eré tá a kọ́kọ́ ń sá ni pé báwo la tiẹ̀ ṣe fẹ́ sin òkú yìí gangan. Wọ́n ní a gbọ́dọ̀ ṣe postmortem pé wọ́n kó àwọn ọmọ yẹn jáde pé a lè sin pẹ̀lú oyún yẹn nínú. Wọ́n ṣètò yẹn. Jẹ́ríkò la bímọ sí ni ló kú sí. A gbé òkú yẹn lọ sí Adéọ̀yọ́ tuntun. Wọ́n ṣe postmortem, wọ́n kó àwọn ìbejì yẹn jáde. Àwa gbé lọ àlọ́ sí. Ṣé rí ẹ̀kọ́ ńlá kan tí mo fẹ́ ká kọ́ nínú tó ṣẹlẹ̀ sí mi. N tó ṣẹlẹ̀ sí mi nígbà náà dàbí àfọwọ́fà. Kì í ṣe pé mo fọ́ fa ohunkóhun o. Ṣùgbọ́n ọ̀làjú ti wà lóde òní. Ẹ má jẹ́ kífẹ́ ó rúbò wá lójú. Tẹ́ni méjì bá fẹ́ fẹ́ra wọn, kí wọ́n yẹ ẹ̀jẹ̀ wọn wò, kí wọ́n wo irú tí wọ́n ní. Ìyàwó mi yẹn ó jẹ́ SS nígbà náà. Ṣùgbọ́n tí ò ní túmọ̀ sí mi. Mọ̀ sí pé ó lè dogun. Wò sí pé ó jẹ́. Ẹ̀yin olólùfẹ́ wa, ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu àgbà òṣèré ìtẹ̀wò lójú amóhùnmáwòrán yìí wípé bí iṣu ṣe kú, bí ọ̀bẹ ṣe bẹ́, bí ó ṣe pàdánù ìyàwó rẹ̀ toyúntoyún pẹ̀lú oyún ìbejì. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ilẹ̀ṣẹ̀ rí fídíò wa, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button, ẹ má ṣe gbàgbé láti tí aago pa ìgbẹ́rẹ́ kó bá lè notify yín nígbà tí àwọn ìròyìn àjàǹbalẹ̀ ìròyìn kàyéfì mìíràn bá jáde. A ò ní rí jù báyìí lọ títí ọjọ́ mìíràn. Ọjọ́ rẹ ìrè lójú owó rí, ìrè lójú bùnmarí láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀ tún dìgbà mìíràn.